kí ẹrú sá bákan náà bẹ̀rù bá sá ó tó kí olówó rẹ̀ ó tún ṣàwárí ẹ̀. Mo realize àwọn nǹkan kan nínú fídíò interview tí mo ṣe yẹn. Ìgbà tí èmi náà tún ń gbọ́ ń ṣe ni òjò pẹ́nu mi ló ti jáde mọ́ torí I felt guilty of saying that. I felt guilty torí èmi náà padà gbọ́ mo rí i pé kò dáa tó. tó tí mo wá rí àwọn ọmọ ìyá mi tán bínú Yorùbá sọ wípé ọmọ àlè ló máa rí inú tí ò ní bí. Ó túbọ̀ sí pé gbogbo àwọn àbúrò mi òbí ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ ọmọ mi nǹkan kan tán ṣe fídíò tán bú mi yẹn ó ní pé inú bí wọn torí wọn ò expect nǹkan tán gbọ́ láti ẹnu bàbá wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti máa hold me in high esteem lọ́kàn rẹ̀ tó wá jẹ́ pé nǹkan yẹn wá bá bó ṣe báyẹn ó máa wò pé ẹ dákun kí ni ìtumọ̀ pé kí ni ìtumọ̀ báyìí kí ni ìtumọ̀ eléyìí. So òun ni mo ṣe wá decide lẹ́mìí ara mi pé okay I just have nínú fídíò méjì tí mo ṣe sẹ́yìn mo apologize lọ́wọ́ àwọn mùsùlùmí gidi kì í ṣe àwọn mùsùlùmí tó mú pọ́npọ́ lọ́wọ́ tí fi ń lu mùsùlùmí kó lè bàjẹ́ ìṣirò àwọn yẹn lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí òrìjìnà àtọmọdé àtàgbà tó jẹ́ wípé ọ̀rọ̀ yìí bá lójijì tẹ́ ẹ láìkí ẹ dẹ̀ fi ìhónú yín hàn wàláì Ọlọ́run ò bínú sí. I came to realize pé Ọlọ́run ò bínú sí. Ẹ rí i pé nínú fídíò mi gbogbo ni mo máa ń sọ wípé tí àwa bíi méje bá wà nù lé tí ọ̀daràn kan wá wọlé tó fún àwa méjèèjì létí pàápàá mo ní 7 different reactions la máa rí tí gbogbo àwọn tó wá jáde fún mi yẹn ṣe gbogbo tí wọn bá mùsùlùmí tá a ní nìyẹn ṣùgbọ́n ìwọ̀nba àwọn tó dùn wọra tán lè believe pé unity táwọn lè react táwọn lè fi ṣe reaction àwọn yẹn ni pé káwọn ó fi àìdùnnú àwọn hàn lórí nǹkan tó ṣẹlẹ̀ yẹn. So gbogbo yín yẹn mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ má bínú. Àwọn kan ní mi ò bú àwọn ẹlẹ́sìn àbáláyé rí mi ò dá wọn lẹ́bi rí for anything. Àwọn kan tí ẹ sọ pé mo rẹ́ nìkan tó sọ fún mi pé kí èmi lọ wo nǹkan tí èmi sọ níbi òkú Àwùjalẹ̀. Ẹ dákun kí ni mo sọ? Kí ni mo sọ tó pọ̀ jù? Pé àwọn mọ̀lẹ́bí ní mùsùlùmí ni bàbá àwọn mùsùlùmí ló máa sin wọn kí ló dé tẹ̀yìn òkú òfin lẹ̀ kí ló dé tẹ̀yìn ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé tẹ́ ẹ fẹ́ dá wàhálà sílẹ̀ ṣé ẹ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ mú lára bàbá yẹn tó tọ́ ni. Èmi tí mo sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ yẹn àwọn tí mo sọ̀rọ̀ sí yẹn ó yẹ káwọn náà jáde kan fèsì ni wọ́n jáde fèsì ni. Ó ní rísìn ó ní àwọn èèyàn ẹ jẹ́ ká máa ro àti máa ṣe bọ̀. Mi ì sábà pé gbogbo eléyìí wáyé tí mo fi sọ gbogbo ohun tí mo sọ yẹn. Tẹ́ bá wá rí nǹkan tó rọ́ǹgì nínú àwọn nǹkan tí mo sọ yẹn ẹ sọ ògo ara ògo mùsùlùmí lè mi jẹ́ kò kí ní iṣẹ́ ń tẹ́ ẹ lè ta dànù ní kì í ṣe ń tẹ́ ẹ lè ta dànù. So therefore tí n bá sẹ́yìn ẹ fà mí mọ́ra náà ni bọ́mọdé bá ṣe àgbàlagbà á pè é àgbà bóyá tá a bá ba wí tán àádẹ́wà tó á pè é àtún fà mọ́ra. Tẹ́mi bá kú nu yín -1 ni Ọlọ́run gbọ́ -1 ni. Bí ẹni tí ò jẹ́ nǹkan kan bọ́ bá kú nu yín nínú mùsùlùmí -1 ni. So kí ni inú wá sí máa dùn sí -1 instead di +1. Ẹ jẹ́ kí n fi kíní ìmọ̀ báyìí kọ́ mọ́ gàgàn jù gbogbo ẹ̀yin ọmọ mùsùlùmí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú ojú òní tí gbogbo ẹ̀yin àbúrò mi tẹ́ sọ̀rọ̀ mo mọ̀ pé inú ló bí yín
aláì mo forgive yín lórí gbogbo tẹ̀sán Al-Qur'ani nǹkan mo forgive yín lórí gbogbo tẹ̀sán ṣùgbọ́n mo máa fún wa nímọ̀ràn pé mọ́jà sórí máa jáde sọ̀rọ̀ àwọn nǹkan tá a sọ yẹn mọ́ ṣé bí mi ò náà ní mi ò ti torí tẹ́ ẹ sọ yẹn kí n sọ pé mi ò kì í ṣe mùsùlùmí mọ́ àbí mi náà kọ́ ni ìyá máa ro ọ̀la ká máa ro ọ̀la àwa mùsùlùmí máa ń tètè sọ̀rọ̀ a máa ń tètè fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ní ẹni pẹ̀lú wọn ti àwọn bàbá àfa àgbààgbà àfa àkànpé mi ti mi ò ní dárúkọ wọn Ọlọ́run mọ̀ sàn yín lẹ́sàn-án rẹ o mọ̀ ní parí máa yé lára o Ọlọ́run mọ̀ jẹ́ kẹ́ ẹ tọ́ Islam ìdálẹ́ o àwọn àgbààgbà kan pè mí tán bá mi sọ̀rọ̀ yìnyín rẹ̀ ní bú mi nínú wọn àwọn ẹlòmíín bá mi sọ̀rọ̀ lórí fóònù mo ṣe ń ké òun ò lè mọ̀ pé mò ń ké èmi lèmi máa mọ̀ pé torí pé mo ti rí tí mo ṣe yẹn bí àṣìṣe tí mi ò bá gbà láṣìṣe kò ní dùn mí ìpè ìtàn ìgbọ̀dẹ̀ sẹ́yìn ìbú táwọn ìbọ̀dẹ̀ bú ẹ̀ kọ́ ló dùn mí yóò ṣe pé mo wò pé báwo lèmi náà ṣe máa ṣe irú nǹkan báyìí tí mo dàgbà ju ẹni tó lè wá apologize mọ́ rẹ̀ mélòó lèmi nìkan jẹ́ nínú population mùsùlùmí nílẹ̀ Yorùbá mélòó ni mo jẹ́ how many lèmi nínú gbogbo population ọmọ Yorùbá ti mẹ́lẹ̀ káàárọ̀ òjìrè so kí ni ló ń tì mí lójú kò sí nǹkan tó ń tì mí lójú ẹni tí ò tiẹ̀ necessary gan mo padà wá sórí line lórí net mo wá apologize pé àmì ìrànkọ́ bẹ́ẹ̀ yẹn ní nǹkan ìrí o ká tó wá sọ yìí tó kàn mí gbàgbàgbàgbà gbogbo àwọn mọ̀lẹ́bí mùsùlùmí ni wọ́n náà ẹ̀gbọ́n mi èyí tó dùn mí jù ni pé ẹ̀gbọ́n mi pè mí mo lè bú sẹ́kún ẹ̀gbọ́n mi pè mí di ilé ẹ̀gbọ́n tó kù fún mi láyé lọ́rùn lọ́jọ́ pé òun ni bàbá òun ni ìyá mi báyìí òun ni mò ń wò ní ìyá àti bàbá wọ́n wà ní Àbújá wọ́n pè mí wọ́n bá mi sọ̀rọ̀ mo lè sọkún mo á tó fún wọn pé bàbá bọ̀dá mi àṣìṣe ni o ìmọ̀ bí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe máa jáde lẹ́nu pé èmi náà gbọ́ ó sì tún rí mi lára nígbà tí èèyàn yàgbẹ́lẹ̀ tẹ̀mọ̀ tí ìjọba ti yàgbẹ́lẹ̀ gbé yẹn máa rí yàn lára bẹ́ẹ̀ lọ́rọ̀ yẹn ṣe rí orí ìdí èyí mo bẹ̀ gbogbo mùsùlùmí pátápátá ẹ̀yin mùsùlùmí dáadáa kì í ṣàwọn mùsùlùmí tí wọ́n fẹ́ tú ẹ̀sìn mùsùlùmí lé wa lórí kì í ṣàwọn mùsùlùmí tó jẹ́ pé tí ò dáa ni wọ́n ń sọ nípa ẹ̀sìn wa fún àwọn ẹlẹ́sìn yòókù tó ẹ̀yin yẹn mi kò ní jù báyìí lọ mo bẹ̀ gbogbo yín pé kẹ́ ìjọ torí tọ́lọ́run má bẹ̀rù. tọ́ bàbá Sokoti àwọn ni wọ́n jáde yọ ẹ má gbàgbé wípé láìpẹ́ ó ní wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú InDrive TV tí wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn wọ́n dẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó jẹ́ pé ó tabá àwọn onímọ̀le ó sì tabá gbogbo ilẹ̀ Lárúbáwá wọ́n ní wọ́n fi ìbínú wọ́n sọ̀rọ̀ gan wọ́n ní kẹ́nìyàn kan máa kí àwọn àsàlámù alékùn wọ́n ní kò ní wọ́n ṣá sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ yẹn gan tí ọ̀pọ̀lọpọ̀ tí ó gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn wọ́n wò wípé òótọ́ ọ̀pọ̀lọpọ̀ wò pé òótọ́ ni bàbá ń sọ pé bó ṣe rí ni bàbá ń sọ pé kí bàbá sọ tinú wọn bí àwọn kan báwọn kan ṣe ń gbé òṣùbà káre fún bàbá Sokoti bẹ́ẹ̀ ni àwọn onímọ̀le nínú wọn ò dùn sí àwọn ní ó ṣe ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti rò bóyá bàbá Sokoti bóyá wọn ó dúró lórí ẹsẹ̀ wọn pé òótọ́ ni nǹkan tí àwọn sọ pé àwọn dúró lé lórí ṣùgbọ́n bàbá Sokoti wá jáde báyìí wọ́n ní wípé àwọn ò mọ nǹkan tó tí àwọn sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ wípé àṣìṣe ni wípé ìgbà táwọn náà délé táwọn náà jókòó táwọn náà wá wo fọ́nrán yẹn táwọn náà wá gbọ́ nǹkan tó ń jáde láti ẹnu àwọn làwọn wá wò pé ṣé ẹnu mi náà sì ni gbogbo kíní ti jáde
ẹnu mi náà ló sì ti jáde kò jẹ́jẹ́ nu mi. Wọ́n nígbà yẹn làwọn wá mọ nǹkan táwọn ṣe láì dáa. Wọ́n wá sọ pé tọ̀ ní báyìí wọ́n ti kó àwọn ọ̀rọ̀ yẹn wọ́n ti kó jẹ. Wọ́n wá ń bẹ gbogbo àwọn onímọ̀le àgbáyé pàtàkì jùlọ àwọn tí wọ́n ń tẹ̀lé àṣà Lárúbáwá ní ilẹ̀ Yorùbá. Wọ́n bẹ̀ yín o, wọ́n ní pé kẹ́ má bínú, wọ́n ní kẹ́ jèbùrẹ́, wọ́n ní kẹ́ jèbùrẹ́ o àwọn olùgbẹ́bẹ̀, wọ́n ní kẹ́ má bínú, wọ́n ní kẹ́ má bínú. Wọ́n ní oríṣiríṣi àwọn èèyàn ló ti pè àwọn. Wọ́n dẹ̀ ní nígbà tí Àwùjalẹ̀ tí wọ́n wá jàǹgbà náà lọ́hùn táwọn mùsùlùmí ní àwọn ni àwọn ò sin bàbá tó jẹ́ pé àwa Yorùbá náà, àwọn Yorùbá tó ń tẹ̀lé àṣà Yorùbá wọ́n wò pé báwo lẹ ṣe máa sin kábíyèsí wa ní ìlànà àṣà àjòjì nígbà tó jẹ́ pé ọba wa ní àwọn jáde nígbà yẹn àwọn sọ̀rọ̀, àwọn sì pé àwọn tó ń tẹ̀lé àṣà Yorùbá lójú méjèèjì wípé kí ló dé, wàhálà yẹn ti fẹ́ máa pọ̀ jù, ẹ ti ń ṣàṣejù báyìí. Nígbà tí bàbá ní ó fi ìlànà lẹ́pẹ̀tọ̀ báyìí ni ẹ ṣe sinmi kí wọ́n ti yín. Wọ́n ní àwọn ọmọ Yorùbá nígbà yẹn wọ́n bú àwọn. Ó ṣe wá jẹ́ pé ní ìsìn táwọn wá ṣe àṣìṣe kékeré kan, òun wá ní àwọn ọmọ ìyá àwọn nínú ẹ̀sìn mọ́lé ni wọ́n wá máa sọ̀rọ̀ yàkàyàkà sáwọn báyìí. Wọ́n ní pé kẹ́ má bínú àti wípé gbogbo ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ yàkàyàkà sáwọn, wọ́n ní àwọn ti dáríjì yín o, wọ́n ní àwọn ti dáríjì yín, ṣùgbọ́n kò yẹ kẹ́ máa sọ̀rọ̀ báwọn. Ó jẹ́ bí ó ṣe jẹ́ o. Bàbá Sokoti wọ́n ti kó ọ̀rọ̀ wọn, wọ́n ti kó jẹ o, wọ́n sì tọrọ dáríjì lọ́wọ́ ẹ̀yin èèyàn wa. Kí ni ẹ rò pé bóyá ó lè fa kí bàbá kí wọ́n sáré sọ̀rọ̀ báyìí, kí wọ́n sáré tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ báyìí? Àbí bóyá wọn sì mọ̀ ìgbà tí wọ́n ń sọ, torí àwọn ọ̀rọ̀ míì náà wà tó jẹ́ pé ó máa ń jábọ́ lẹ́nu èèyàn, tó jẹ́ pé èèyàn ò kí ń mọ̀ ìgbà tó máa ń jábọ́, tó jẹ́ pé lẹ́yìn ni èèyàn mọ̀ kábàámọ̀ pé ìbámọ̀ ti sọ̀rọ̀ yìí o, ìbámọ̀ ti sọ̀rọ̀ yìí o. Ẹ̀yin èèyàn wa, kí lẹ rí wí sí? Ẹ̀yin onímọ̀le, ǹjẹ́ ẹ dáríjì bàbá bí? Ẹ jẹ́ ká mọ̀ ní abala rí wí sí. Ẹ ṣeun, a dúpẹ́.